ọmọlẹ́kí ó tí ó bá ti wá ṣe àfá o kò lè jẹ́ èèyàn o àwọn tí wọ́n ń sìn láti jọ ìkíná wa jẹ́ púpọ̀ àwọn tí wọ́n kì í jẹ́ àwọn tí wọ́n máa ń fa láìfù wọn máa fa ni pé ó dà àfi tiwa fún ti yín kò kàn wá tàbá lè rí láìfù titiwa ṣe bóòlù ṣe fi láìfù rẹ fún yàn pé kò má di tiẹ̀ sí ìyẹn kì í fa láìfù yẹn gẹ́ fọ́lọ́run débi pé wà láì ti bá dé láìfù ṣe ní ìdírí ṣe wọ́n sọ wá rẹ̀ pé ìfẹ́ náà tún gbọdọ̀ ní freedom ẹ tún gbọdọ̀ ní freedom nù fẹ́ mo sì wá wà yóò gbogbo ọmọ kéwòn mi tó bá fẹ́ ṣe ìjọba yìí mo máa bá wọn ṣe tún wọn lẹ̀ kí ló bá wọn ṣe sí sábì ọ̀nì. kí ló bá wọn ṣe sí tún wọn lẹ̀. ìbá wọn ṣe ò sọ́dẹ̀ yẹn ìjọba ti fún wọn freedom pẹ̀lú ìṣètì gẹ́gẹ́ ló tó sọ́dẹ̀ yẹn rí. Yakumullah. ibi tẹ́ yà fáànà ti fọkọ̀ kunu tẹ́kọ̀ ọmọ kéwòn kẹfà lọ́gbà tẹ́tí kọ́ kéwòn yẹ kò ní opinion kẹ̀kẹ́ lórí ara rẹ̀ mọ́ rárá ó dẹ̀ ọlọ́wọ́n bá ń gbà tó dá wa sórí ayé ta tún ní opinion lórí ara wa pé látẹ̀ sálẹ̀ sí bága mi náà dunia ẹ mọ́ torí pẹ́fẹ́ sí mi kẹgbàgbé titi yín ẹ gbọ́dọ̀ máa rò pé torí kọ́ ọmọ kéwù kan sì yín kẹwàá gbàgbé tóun náà fẹ́ lónú ayé níjọ́ tó ọmọlẹ́ kéwù ti ń tẹ̀lé ọ tó ti ń sábà fún yóò dá fún yóò ṣe kéde kan ìjọ́ tó níwà sí fún náà ní tiẹ̀ ìjọ́ òun ni mo ti bí o kí ni bí ọnu bẹ́ẹ̀ kí ló dé ṣe ọlọ́run bá wa gbé gani kí ló dé tó ń pèsè wà sí ti bí ọnu. kí ló dé tó ń pèsè wà sí ti bí ọnu. ọ̀nà ẹni freedom àti ṣe láìfù ti tiẹ̀ náà ẹlòmíì sin àfáà débi wípé àti ìyàwó àtọmọ kò rí wọn tọ́. orí ìyá ni òní débẹ̀ kò ní freedom àti tọ́ ọmọ tiẹ̀ kò ní freedom àti tìyàwó ti tiẹ̀ àfáà ni ó máa sìn. ọmọlẹ́ kí ó tí ó bá ti wá ṣe àfáà o kò lè jẹ́ ìyàwó àwọn tí wọ́n ń sìn láti jọ ìkíná wa jẹ́ púpọ̀ àwọn tí wọ́n kì í jẹ́ ìyàwó tí wọ́n máa ń fa láìfù wọn máa fa ni pé ó dà àfi tiwa fún ti yín kò kàn wá tàbá lè rí láìfù titiwa ṣe bóòlù ṣe fi láìfù rẹ fún yàn pé kò má di tiẹ̀ sí ìyẹn kì í fa láìfù yẹn gẹ́ fọ́lọ́run débi pé wà láì ti bá dé láìfù mi ṣe ní ìdírí ṣe wọ́n sọ wáyé pé ìfẹ́ náà tún gbọdọ̀ ní freedom ẹ tún gbọdọ̀ ní freedom nù fẹ́ ó dá mo ṣe wáyé mò ń jáde lọ ìfẹ́ nìyẹn kọ́kọ́ wá dá padà fún ẹgbẹ́ o lè jáde òun náà dáfẹ́ padà yẹn ṣùgbọ́n o lè lọ́bi kankan láyé rẹ o lè lọ́bi kankan báwo tí o bá lọ́bi kankan ibi wọ́n ti fẹ́ pàdé ẹjọ́ tó fẹ́. ìjọ tí ìfẹ́ tó bá ti àgbẹ̀lákọ̀yàn tó bá ti dèèyàn mọ́lẹ̀ kì í ṣe ìfẹ́ mọ́ èyí wò ti di fẹ́ńjà bára rẹ̀ wọ́n fọ́ọ̀sì ẹ̀sìn kan yẹn. lànà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti sọ fún Mu'adh pé ó sọ fún àwọn sábẹ́ pé lam ub'ath la'anan walakin bu'ithtu rahmatan lil alamin àsìkò tó fi ń ṣèpèlè àwọn ọmọ kéwù rẹ̀ ó pọ̀ jù àsìkò tó fi ń ṣàdúrà fún wọn lọ gbogbo àwọn ọmọ rẹ náà wà lákàtà rẹ kò sẹ́ni tó sìnyàn nínú wọn ó sì nẹ́ni tí ò bá sìnyàn kò ní jẹ́ àwọn ọmọ rẹ tó wájú òkú ti ọkọ làákàyè tí wọ́n fi dè wá mọ́lẹ̀ nílẹ̀ Yorùbá yìí o à nídìí freedom pé ó dà làákàyè tí àwọn òyìnbó fi dè wá tẹ́lẹ̀ tààfi ní freedom tó ń dè wá jẹ́ ni ó bẹ́tà ju inú lè tà wá lọ́wọ́lọ́wọ́ yìí lọ wọ́n ti dè wá mọ́lẹ̀ pẹ̀lú àwọn kílẹ̀ ń pè yìí àwọn ìròrí dáadáa tí ò ní jẹ́ kí yẹn súnmọ́ wájú àwọn nǹkan bíi bẹ́ẹ̀ kò ní ìdòkùn kò ládùá ìròrí náà nìkan ní yóò súnmọ́ wájú ẹni tí ò bá ti ṣe àfáà rẹ̀ ayé ò lè sìn kò sínú ẹ̀ ẹni tí ò bá ti ṣe àfáà rẹ̀ ayé ò lè sìn kò sínú ẹ̀ dáadáa omi nìkẹ́ sọ yẹn dẹni tí ó máa sìn yín nísìnkúsìn tí ò ní bí ẹni tí ò bá ti wá sin àfáà rẹ kò lè jẹ́ ìyàwó àwọn tó wá sìn láti jọ ìkíná wá jẹ́ gẹ́gẹ́ kíná jẹ́ gẹ́gẹ́ ẹ má ṣe ìsìn ìbádùn àwọn èèyàn ẹ má mú àwọn èèyàn lẹ́rú ẹ jẹ́ lè ṣe tábà wù wọ́n tábà ti kéwú lọ́dún méje tábọ̀dọ̀ yín ẹ tú wọn ẹ jẹ́ lọ sí láì fún wọn níjọ́ tábà kéwú lọ́dọ̀ yín wọn ni wọ́n fẹ́ wá sìn yín kéwú yẹn wọn ni wọ́n fẹ́ máa lo láì fún wọn káàbì sìn yín kò rí ìyàwó tọ́ kò rọ́mọ tọ́ kò lọ́mọ kéwú títí ẹ̀ níjọ́ tó ń bá lọ tán tani kó ṣe òun gbogbo àwọn ìròrí tí ò ní jákò nínú ìsìn ìbádùn ní nínú òbòdíyà làwọn àfọ́òfin mu wá fẹ́ pé ní ìkẹ́kẹ́ta lè pe òríyà ní fírídọ́mù ju ìkẹ́kẹ́ pé ní díptò lè òbòdíyà lọ ìmúnisìn lẹ́rú. Yakumullah. so tó bá ti já sí pé yín tá a fẹ́ máa ṣe ní ká máa múra wa sí lẹ́rú àwọn òbí wa méjèèjì àwọn ọ̀tọ̀ àyè tọ́lọ̀ ọba gbé ó dò níbi táwọn òbí go tún ti ní ọ̀rọ̀ lórí wa tí wọ́n bá ti lọ bí tọ́lọ̀ ọba òfẹ́ tí kò sì dùn mọ́ wọn náà yín tí ó pa ọ́ lára wọn ó padà ń bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo wa kọ́ dàbí Ismail. Yakumullah. ọmọ tí ó gbà fún bàbá rẹ̀ ó ní tí bàbá rẹ̀ kọ̀ dámà sí ó ní tí bàbá rẹ̀ ti sí ẹ̀yin yá àti bàbá lónìí ẹ̀ ń kọ̀m̀plẹ̀ pàwọn ọmọ yóò tọ́jú iṣẹ́ tọ́jú wọn. ṣé ẹ tọ́jú wọn. àwọn òbòdíyà nìyẹn. ọmọ tó tọ́jú lásìkò tó nídìí rẹ ọmọ tí ò rí ọ lásìkò tó nídìí rẹ jù láyé tọ́lọ́run bá wá padà wá ṣàánú rẹ tó wá kílẹ̀ mú kọ́lọ́run bá ní kẹ́ ṣe dáadáa sí ṣé ìjọ tí wọ́n ń sọ òun so kakùnrin àdìpọ́lọ́run ní kẹ́yìn òbí rẹ̀ ṣe dáadáa sọmọ. Allah. ara òbòdíyà ni ká máa mú nísìn ká ti máa rò pé mo ṣe wáyé mi ni mo gbọ́dọ̀ máa kọ̀rẹ́tì ju ó lè máa kọ̀rẹ́tì ju wàá máa ṣe mistake. wàá máa ṣe mistake. tó sọ ẹlòmíì nù ojú ipò orí rẹ̀ nídìí pé òun lè ṣe mistake lọ ta ni ó tó lè ṣe mistake. ta ni ó tó lè ṣe mistake. níjọ́ tó bá ti lẹ́ni tó lè bá wí nínú ayé òun níjọ́ òun náà ni gbogbo problem ayé òun máa bá wí. Allah. ìyẹn máa ń lẹ́ni tó lè bá wí ìyẹn máa ń lẹ́ni tó lè dá ìpadà ní ta ni ó tó lè lẹ́ni tó lè dá ìpadà. Allah. tẹ́ bá wá ayé ẹlòmíì báyìí níbi tó bá yẹ rẹ̀ dé ìkósẹ́ni tó lè bá wí mọ́ yẹn máa lólu báwí ni wàhálà wọn tí ó sọ wípé èyí tó fẹ́ ṣe yà àfaramọ́ fílẹ̀ tó bá lólu báwí tó lé ní òfílẹ̀ ògbọ́dọ̀ lọ́rẹ̀ tó gbọ́dọ̀ ní Obama wá sí ilé ìkó make sense ó lè máa correct gbogbo wa. ìṣubú tó tẹ́lò míì lónìí kì í ṣe bọ́lá wọn bá ló gbé ṣubú àyìnmá lè gba correction ló gbé ṣubú. Allah. pàtàkì jùlọ ẹni tó ti ga nínú ayé kò sẹ́nìkan tó ga nínú ayé tí máa ń rí lẹ́lẹ̀ mọ́ o ẹ lọ́wọ́ gba àwọn tó máa ń ga wọn kò lè rí lẹ́lẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà lẹni tó ti rí gbogbo tó wà nínú ayé ó ti ga tán púpọ̀ nǹkan àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ló máa rí jọ́ tó bá ti fojú di wọn ìwọ náà ń bọ̀ wá bí táwa. Allah. òbòdíyà ká máa mú nísìn ó wá pọ̀ lábẹ́ àwọn afọ́nítà àlímí